Hello, sir. ẹ kálẹ̀ bàbá mi. Ẹ kú iṣẹ́. Yes sir. Kí lẹ ń là kọ́? Ìlàkọjá mi ni pé iṣẹ́ ń gbọ́ mi sà. Bẹ́ẹ̀ni sir. Mo ní ìyàwó mi ó dẹ̀ ti lọ ti fẹ́ tó kan bíi 14 years ní ìsìn sọ̀rọ̀ mi. Mo wá fẹ́ ìyàwó mi. Ṣé ẹ gbọ́ mi sà? Yes sir. Ṣé ẹ gbọ́ mi sà? Ẹ ń gbọ́ yín sir. Ó bí ọmọ kan fún mi. Bẹ́ẹ̀ ọjọ́ alẹ́ ni mo wá ń rìn. Ìyálé mi àwọn ọmọ mi ó kò níyà kò lọ́kọ mi o. Ó bímọ méjì mẹ́rin fún mi, ọkùnrin méjì, obìnrin méjì. So ó wá fẹ́ padà bẹ̀rẹ̀ tí mo fẹ́ tó wà nílé kò fẹ́ kí ó wọlé bẹ́ẹ̀. Ó jẹ́ alẹ́ lọ́sẹ̀ ṣe kókó jù ní ìsìnkú tí ń lọ bí 58. Ǹjẹ́ ó wá jẹ́ pé ní ìsìn ó ti lọ òde ìsìn ọlá ń ṣe ìnáwó ní wọn lọ́dọ̀ tó bá kó tó dé ìsìn. Ó lè lo 3 days ó lè lo 4 days nígbà míì lọ́dọ̀ kọ́ ọmọ mẹ́ta wá ó bí kan fún mọ́jọ́ mẹ́rin. So iṣẹ́ kó pa ni iṣẹ́ ń pa ni. Mo wá fẹ́ béèrè màá pé ìyálé mi ṣe kí n gbà àbí kí n sílẹ̀. Ṣé arábìnrin adé farabalẹ̀ o? Ṣé arábìnrin tó jẹ́ ìyàwó yìí ṣègùmọ̀dọ́ ọlọ́mọ méjì ni ó dẹ̀ bímọ kan fún yín? Ṣó bá ìyálé yín nínú ilé? Kò bá ń lé o. Kò bá ń lé o. Ìyálé yín ti kú òun lé ń sìn ó tó gbà wó sí. Bẹ́ẹ̀ni ó ti tó nǹkan bíi 14 years sísìn. Ọdún 14. Bẹ́ẹ̀ni sà. Tó ti lọ. Bẹ́ẹ̀ni sà. Ṣó ti lọ́kọ míì? Kò lọ́kọ mi o. Kí ló ṣẹlẹ̀ tán fi lọ sà? Nípa èdè àìyedè náà ni bíṣù bá fẹ́ gbógun gbà mí tọ́lọ́ bá ti bá di tó bá ti bá ní kò rí ẹ̀ tíyàwó wà lálàáfíà tọkọ náà wà lálàáfíà. Ẹ máa gbọ́ sà. Tí ń kálukú. Ẹ máa gbọ́ jáde máa gbọ́. Ó tó ọdún mélòó tẹ fẹ́ ìyàwó kejì ń sìn? Ó jẹ́ ọ̀tún nǹkan bí ọdún bíi 10 sí. Òkè lẹ́yìn ọdún kẹrin lẹ́sẹ̀ fẹ́ ìyàwó kejì. Bẹ́ẹ̀ni sà. Àkọ́bí yín kí ni èjì àkọ́bí yín? Ó ti lọ bí 32 sà. Ṣọ́kùnrin ni àbóbìnrin? Ọkùnrin ni. Ìyàwó yín ìyálé yẹn wọ́n bí ọmọ mélòó fún yín sà? Ó bímọ ọkùnrin méjì obìnrin méjì. Ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn dẹ̀ ní àjọṣepọ̀ wà láàrin ẹ̀yin àti wọn? Dáadáa kódà wọ́n ń pẹ́ ẹran ọdún wá fún yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin àti ìyálé yín ti jọ ń sọ̀rọ̀ tó gbà wó báyìí? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ máa ń sọ̀rọ̀ abẹ́ bí ìdílé ọdún bíi méjì sí àjọṣepọ̀ wà láàrin mi àjọ ń sọ̀rọ̀ dáadáa sí àwọn ọmọ náà ṣiṣẹ́ àárín yẹn àbí? Bẹ́ẹ̀ni sà. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn bẹ́ẹ̀ni sà àwọn ọmọ ni. Ẹ ṣe bàbá ẹ gba ìyálé yín padà bó tiẹ̀ jẹ́ pé ìyàwó yóò kúkú nulẹ̀. Ṣé ẹ gbọ́ tí mo sọ sà? Ẹ gba ìyálé yín padà tí àjọṣepọ̀ bá ti wà láàrin yín àti àwọn ọmọ yín àti ìyálé yẹn tó ti yé yín sà? Ìdílé lẹ́yìn sà. Ẹ mọ̀ ṣe àbòsí o bàbá mi o. Ṣé ẹ mọ̀ pé ọdún 10 sẹ́yìn arábìnrin ìyàwó kejì ló ń tọ́jú yín sà? Bẹ́ẹ̀ni. Àbẹ́ẹ̀kọ́ sà? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ kó ṣeé ṣe kí ọ̀tá yín kó ti já fáàb tí ẹ bá ṣọpọ́ lọ pé obìnrin yẹn? Bẹ́ẹ̀ni o. Àbẹ́ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni sà. Kó jẹ́ pé bó ṣe fẹ́ padà kó jẹ́ pé sàárì ọ̀tá yín ni ó bà lẹ́yìn ìkùlé àbẹ́ẹ̀kọ́ sà? Bẹ́ẹ̀ni sà. Ìní pé àárín yẹn gba sùúrù. Tó wáyé pé bá ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé pẹ̀lú ìyàwó tó wà nù ilé pẹ̀lú àwọn tẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ ẹ̀ lọ́tún lósì láàrin tẹ́yìn náà ti kó sáwọn àkíyèsí yẹn ẹ ṣe gbogbo yẹn náà tí ò bá gbọ́ lẹ tó lè gba ìyálé yín padà o. Tó ti yẹ yín sà? Ẹ bá rí pé ẹ tí ì ṣe àwọn ìgbìyànjú tó yẹ kẹ́ ẹ ṣe láti pèsè àwọn àkíyèsí pé tó ń ṣe yóò dáa ó ṣe dáadáa pẹ̀lú mi àtijọ́ wà tipẹ́. Ìtọ́ pé kó yẹn dì rẹ bẹ́ẹ̀ nìyẹn àwọn tó lè gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́ ẹ̀ bá tí ì ṣe gbogbo yẹn bàbá mi ẹ rí pé ẹ ṣe o kọ́ra jókòó tí kẹ́ mọ́ olùgbésí ayé ara yín o torí èyí tó ti lọ láti bí ọdún 14 sẹ́yìn yẹn ṣé ń gbọ́ sà bàbá mi. tó ń gbẹ́jà mo ń gbọ́. tó bá padà dé kí ìyàwó yín gan mọ̀ fẹ́ lọ yóò lè lọ. tó ti yín sà yóò lè lọ. àyàfi tó bá jẹ́ pé kò gbọ́ràn ló kù tí ìyàwó yóò bá gbọ́ràn ló kù tó fẹ́ yọlé ayé lẹ́mìí yín ló kù tí ò ní aláfisùn ló kù ilé tó pẹ́ gba obìnrin yẹn padà o bó ti wulẹ̀ pé àjọṣepọ̀ wà láàrin yẹn àtàwọn ọmọ àti tiẹ̀ tó. ṣé ẹ gbọ́ mi bàbá mi. tí ayé bá rí àṣejù tiẹ̀ náà ṣó ti yẹ yín sà tán rí àṣejù tiẹ̀ lẹ tó lè gbèrú gbèsè bẹ́ẹ̀ yẹn o bíbẹ̀ bá kọ́ ikú yín ò tí ì yá o ọ̀dọ̀ yín nìkan wà o.